kábíyèsí Elédùmarè ọba mi òkè ìbà kọ́dá ayé àṣẹ̀dá ayé ọba tí ń jẹ́ mi má ṣe bẹ̀rù gbẹ̀ngbẹ̀rìnkì arúgbó ọjọ́ ọba tí ń dẹni ládé ọba tí ń kẹ́ni ọba tí ń dáàbò bo ni ibi yín àgbàgbà tí ń bẹ nílẹ̀ yẹn jójú mi ṣe o ẹ má jẹ́ ń fẹnu gbó bí ọ̀wọ̀ ẹ má jẹ́ ká yóò gbóhùn lẹ́nu mi ẹ̀yin ní kí n mọ̀ wí ẹ̀yin ní kí n mọ̀ sọ ẹni ajá tó bá lẹ́yìn lẹ́yìn ẹni pé mo ń pọ̀ bọ ẹ̀yin tẹ́ ẹni lẹ̀ yìí ẹ̀yin tẹ́ ẹni gbà tẹ́ làkókò ìbá ni mo ṣe kí n tó mọ sọ̀rọ̀ mi lọ ẹ má jẹ́ ń fẹsẹ̀ sílẹ̀ fẹnukọ láṣẹ Ìdùmarè ìbá ládéládé lóyè lóyè ìbá ọkùnrin ìbá obìnrin ìbá yèyé ìbá bàbá ẹjẹ ojú mi ṣe ìbá gbọ́ èyí sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá ẹjẹ ojú mi ṣe ẹ wò ó ẹgẹ́ bí wọ́n ṣe wá ń sọ̀rọ̀ mi bọ̀ torí pé ẹni tó bá lọ báyìí òun ló bá kú àwa ń bá a bọ̀ ní bẹ́ẹ̀ bá sì gbàgbé ibi tá a ti ń bọ̀ ó yẹ kẹ́ gbàgbé ibi tá a dé lóòótọ́ ọmọkùnrin yìí mo ní mo ti gbọ́ ó dẹ̀ ní pé tí mò ń bọ̀ lọ́la mo ní mò ń bọ̀ ó ní kíni kó mò ń bá mi mú wá mo ní anything ó ní anything is nothing ẹ ṣe bàbá mo ní tí ń wá ló bá fọwọ́ kàn mí ó ní I love you so much thank you àná lórí mi o èyí ló ti ń love me so much ló ti ń kíìsì mi ló ti ń wọn ọwọ́ mi fórùkà ọlọ́run ó rẹ̀ jọ̀dá gbogbo yín pátápátá lárí fẹ́ẹ̀mù ọlọ́run ó rẹ̀ jọ̀dá gbogbo ọmọ tẹ́ ẹ wọn ọwọ́ wọn pẹ̀lú Dávídì gbogbo ọmọ tẹ́ ẹ wọn ọwọ́ wọn wẹ́sẹ́ gbogbo ọmọ tẹ́ ẹ wọn ọwọ́ wọn pẹ̀ fẹ́ fún lórúkà ọlọ́run bó rẹ̀ jọ̀dá ibi ní sàn kankan ẹ wò ó n bá tó dàbò n bá lọ alẹ́ ẹjọ́ yẹn mi ò lè sùn bí mo ṣe ìmájú orí lọ́tún ni mò ń ìmájú ló sì bí mo ṣe ń rò lọ́tún ni mò ń rò ló sì ẹ wò ó nígbà tó wá yá báyọ̀ jẹ́ kò dìde mọ́ báyìí mo tún ìwé mi yàtọ̀ gbogbo nǹkan mi yàtọ̀ mo bọ́ síbi bẹ́ẹ̀ fún mọ̀mọ́ mi mo lò ó mo bọ́ sí lọ́nà àwọn bírọ́dà mi mo lò ó torí bírọ́dà mi ẹ̀rọ náà mo bọ́ síbẹ̀ bẹ́ẹ̀ fún mo lò mo ìdúnnà mi yàtọ̀ sọ́ọ̀sì mi yàtọ̀ bàtà mi mo nù yàtọ̀ gbogbo yàtọ̀ mo lọ sí skul mo lọ sí skul báyìí má ṣe lọ báyìí màmá wọ ẹgbẹ́ bí a máa rí kó má lọ rí pé kinní kan má lọ rí kinní kan gbogbo ẹni mo wò mo wá gbọ́ kírìmù sórí mi báyìí ó wá ń dán kúrò nígbà tí mo dé skul gbogbo bí mo ṣe skul dé ara mi wá yàtọ̀ mo wá gbogbo eré pàtí mo má bá wọn ṣe mo stop mo wá dàbí ẹni àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ oge mo ṣáàdù síbẹ̀ bá ṣe close by mo ti ń dúró de ọ̀rẹ́ mi kó wa mo ṣe dé nìyẹn we are going that place nínú problem mi mo sọ pé màá wá ló bá ní pé abájọ lọ nígbà tá a dé bẹ́ẹ̀ àbá ọ̀rẹ́ wa pè pé your girl don come o wá nígbà tó dé ó ra ápù bọ̀ ápù yẹn ó jẹ́ mẹ́ta ó fún mi ní opó gbé fún mi mo wá gbé fọ́rẹ̀ mi ọ̀rẹ́ mi ní pé omi máa gbé sí báàgì wá ní àwa wọlé ok mẹ́ta ló rà fún mi ó wá mú ọkàn lọ́wọ́ ṣé wàá gún okú fún mi ní mẹ́ta mẹ́rin ló rà ọmọ ọkàn lọ́wọ́ fún mi ní mẹ́ta máa gbé fọ́rẹ̀ mi rẹ́ mi gbé sí báàgì àwọn ògbàtà wọlé ló bá ń lọ sí kitchen lọ gé àpò ló bá gbé sí iwájú mi o ló bá ní so you have to prove to me you love me ṣé o miss me bá ní náà nà kí n má tijú pé kí n sọ anything pé I'm your boyfriend tabajọ wa nílé báyìí you can call me by my name yes you can call me by my name taba one time you know people but by my name you can call me bani so you can call me I can call you Omotayo yes call me Omotayo no problem bó bá rẹ́rìn o ló bá ní báwo ní school lẹ́nu mo ní mo wà okay ló bá mú àpò yòókù ó gbé sẹ́ni báyìí ó bá ní kí n fẹnu gé èmi náà bá gbẹnu sí mo bá gé bẹ́ẹ̀ ni dùn mọ́ mi ló bá tún mú kejì ló fẹnu gbé bẹ́ẹ̀ ló bá jẹ́ ló bá ní kí n gbà èmi náà bá gbà lẹ́nu rẹ̀ ó ní wà ní kí èmi náà jẹ́ ó gbà lẹ́nu mi ló bá bẹ̀rẹ̀ sí ibi láti lọ́ ṣe yẹn ọ̀rẹ́ ẹ̀ wọlé lálá ọkọ̀ ó ní kó má bínú ó jáde padà ló bá ní pé don't come and disturb us ló bá tilẹ̀kùn lẹ́yìn ìgbà tí mo fẹ́ kọ́rẹ́ wọn disturb wa ni gbogbo ìgbà yìí orí mi ti wú bí mo ti lóòfẹ́ ló ṣe ń ṣe mí
bí ìfẹ́ mo bó ṣe ń ṣe mímú I just want to taste that thing my friend told me about ó kò fẹ́ taste ẹni adébí náà fẹ́ feel bó ṣe máa ń rí ló bá ní pé okay ló bá ní kí shirt mi má bàa rún kí n bọ̀ ló bá nínú mọ̀ okay ló bá nínú náà ó ti kiss mi dáadáa o ó ti gbé mi súnmọ́dọ̀ ó ti kiss mi dáadáa ló bá tú shirt mi ọ̀tún shirt mi ló bá mú ọwọ́ síbi ṣẹ́mọ̀ mo wọ bra ó kàn mú ọwọ́ báyìí láti gbéyọ̀ mi sí kúrò nínú bra ṣẹ̀pọ̀ ọyọ̀ mi náà ó sì ṣe bra yẹn náà ṣe bra kan náà tó le bẹ́ẹ̀ náà because ọyọ̀ mi ṣe stand mi tí ìmọ̀ ọkùnrin ẹsẹ̀ stool ni mo wà ló bá gbé síta ló bá ní bí wọ́n ṣe yẹn mo kàn ṣe báyìí ó ní kí n ṣe báyìí kí n má drag pẹ̀lú mo bá ṣe mo má fọ́ mi sẹ́yìn sọ mi bá dúró ẹ̀ ló bá gbọ́dọ̀ sí mi ló bá bẹ̀rẹ̀ sí mi bá wọn ló bá ní jíẹ̀ james ní ó ń dùn mí ló bá ní àwùjọ ìsúnmọ́tún ló bá wọn èèyàn tẹ ẹ̀wọ̀n mi rí ló bá ń tẹ̀ ló ń dùn mọ́ mi àti ṣe ó ń tẹ ẹ̀wọ̀n ló ń dùn mọ́ mi ló bá ní do you like it mo ní kó stop wọn á fọwọ́ sí orí ẹ̀ báyìí ló bá ní what's that ara ẹ̀ ti dìde gan nǹkan ọmọkùnrin ẹ̀ ti dìde ojú ẹ̀ ti change when was that no stop what do you want to do what do I want to do you are my bride now who's that ó ní kí ni ọkọ àti ọjọ́ máa ń ṣe kí ni bọ́ọ̀lù náà gẹ́gẹ́ máa ń ṣe ó bẹ̀rẹ̀ lọ ó kọ́ bẹ̀rẹ̀ pé gba ọdún relationship last mo á ní mo kò rí ní boyfriend rẹ̀ wá ní okay who is virgin ó ní mi tí ì ṣe rí ó ní ọjọ́ mi ó ní mi ò ṣe rí ló bá ní is a lie ó ní truth ó lóun máa mọ̀ ṣòkò tá a bá débi pé kí n gbọ́ mi sẹ́yìn pé tó máa ti fọdún síbi ọyàn mi mo máa bẹ̀rẹ̀ mi ṣe rí ló bá gbọ́dọ̀ síbi ọyàn mi ló bẹ̀rẹ̀ sí tẹ ọyàn mi bá ní spin me and má bẹ̀rẹ̀ sí fọwọ́ síbi orí ẹ̀ báyìí tí mo ṣe bọ́ síbi orí ẹ̀ báyìí ó kàn wọ́n mi lókè báyìí the next thing ó kò gbọ́wọ́ sí mi lẹ́nu ni ó kò fẹ̀yìn mi ti bẹ́ẹ̀dì tí wọ́n gbé sílẹ̀ lẹ́nu ló bá bẹ̀rẹ̀ sí tẹ ọyàn mi stop spinning me ó ní wàá máa mú mọ́ra mi náà I'm your husband ojú ẹ̀ ti ṣí gbogbo ọmọkùnrin ti dìde ó ti ń lé mọ́ mi ní ara ẹ̀rù wá ṣe pè ṣe mọ̀ ó ti wà successful láti bọ́ ṣẹ́ẹ̀tì mi torí pé onípò máa ń wọ́n fi bá mi fi sí ẹ̀gbẹ́ kan so bra mi nìkan tó lè wà lára mi so ó wá ń àti skirt mi tí mo wọ̀ plenty ni wọ́n ṣe síbi skirt mi so ó wá ń fọwọ́ fún mi lọ́yàn ó ṣe àláì mi dáhùn ó sì fọwọ́ fún mi lọ́yàn ó kiss mi ó fọwọ́ fún mi lọ́yàn ó wà ara ẹ̀ ti dìde gan máa ń gbé stop mi ò ṣe rí ó máa dùn mí mi ì ṣe rí ó máa dùn mí ó ní kò ní dùn mí náà ó kí n calm down bó ṣe gbé nǹkan ọmọkùnrin jáde. nǹkan tó yẹ mi sọ fún mi ó mi kí n try ẹ̀ bó ṣe àwọn mọ́ra ṣe nígbà tó ti bọ̀ báyìí kíní ẹ̀ ó fẹ́ gé mi lọ́rùn bọ́lẹ̀ tí mo kàn ní pé no ẹni sùúrù ọmọ tó yẹ ẹni sùúrù please wait and what he's paying me ó ló máa dùn mí náà ó ní màá mú mọ́ra mi no I can't enjoy it and okay ó ní kì í sọ̀rọ̀ ó lóun ò ní fi sí ó ní boy he's paying me ó ní believe me I will not do it again ó ní boy I will not do it again but I have to come don't worry ló bá mú ló bẹ̀rẹ̀ sí fi kọ́ ọmọkùnrin ẹ̀ nù mí lójú ara ó fi nù mí lójú ara ó tí bọ̀ ó fi nù mí lójú ara ó ń kiss mi bẹ́ẹ̀ lọ́wọ́ mo yàn mí ó dẹ̀ fi nù kò tí bọ̀ kò tẹ̀ wọ́n sọ pé ó ti dùn mí mo sọ fún ó bẹ̀ mí gan ni pé kí n jẹ́ kó ń tẹ̀ so wọ́n fi nù idọ́ mi báyìí ó fi nù idọ́ mi torí mo ní idọ́ wọn já idọ́ mi so ó wá fi nù báyìí ó fi ń gbá ó ti ṣe ó ti máa ní please don't put it inside ó ní àwọn put it inside just calm down wá fún mi yàn mí and he hold my head àtúndì orí ẹ̀ mú yeah play with my ear you know I better play with ear o yeah play with it kò wá dá bá ní bí can you stop it mi ò ṣe rí I have not done it before how do I know how to wà lọ mú cream tó wà mú cream ọ̀rẹ́ òdìdó ṣáà mú cream yẹn ó tẹ̀ gbà tó tẹ̀ ó fi sí mi lọ́wọ́ ó fi sọ́wọ́ ó ní kí n máa fi ṣeré ó náà gbà tí mo no me I'm tired ó wá fi sọ́wọ́ rẹ̀ ó wá fi bá rẹ̀ ṣeré ó wá fi aṣáà fi kíní sójú ara mi a máa fi bá rẹ̀ ṣeré á fi sójú ara mi á fi bá rẹ̀ ṣeré á tún fi ọwọ́ sí lójú ara mi á tún máa fi bá rẹ̀ ṣeré á fi bá rẹ̀ ṣeré á tún fi sójú ara mi ọdún ìkan náà ó ní let me try maybe it's been no don't try again okay don't worry ó ṣáà máa fi
nǹkan ọmọkùnrin ó fi ń jẹ ojú ara mi báyìí ó fi ń dùn ó fọwọ́ fún ó fi ń jẹ ojú ara mi àti ṣeun.